kábíyèsí Ògún o kábíyèsí Ògún o kábíyèsí Ògún o àní farapa o ẹran kú èèyàn oyè o ajá ọdẹ náà wálé o ó kọ yín tí jẹ bàbá. Ògúnlékè Hamsat nílé Láfàyà Ọ̀gbẹ́ Òkè ní òkè o nílé Láfàyà Ọ̀gbẹ́ Òkè ọdẹ ní bàbá. Ta ni ọ̀gá yín tó kọ yín ní sí ọdẹ yìí? Dádì mi ọdẹ gangan. Àwọn kọ yín? Dádì mi ọdẹ ni wọ́n já mi láyé ìgbà tá a máa ń já ọmọ. Wọ́n fi yín lọ́sìn. Wọ́n fi mí lọ́sìn nílé ìyá bàbá mi, nílé bàbá ìyá mi gẹ́gẹ́. Ọdẹ náà tó ní yín nílé ìyá yín. Mẹ́tẹ̀ẹ̀ta nílé ìyá mi ọdẹ, nílé bàbá ìyá mi ọdẹ, bàbá tó bí mi ọdẹ ni. Ibo wọn wá ti kọ́ yín tí ọdẹ ń bẹ? Nígbà tí wọ́n já mi síbẹ̀ yẹn mo tó bí ọmọ ọdún 12. So wọ́n á lọ já mi sí ọ̀dọ̀ Sàró Ṣẹ́kẹ̀ ní ìsàlẹ̀ àlùbọ̀ ọdẹ àbọ̀ ọdẹ gan-an. Àwọn 12 wà lọ́dọ̀ báyìí. Wọ́n á kó wa lọ ìgbẹ́ àti talẹ́ àtọ̀sẹ́. Wẹ́rẹ́wẹ́rẹ́ a máa ro ẹrin láyé ìgbà náà ni ohun tí máa gbé bọ̀ fún wa. Àti tòru a máa ń dẹ̀gbẹ́kẹ́ tí wọ́n padà yá wọ́n á ń pàṣà fún wa. Tí wọ́n fi gbé ewé wọ́n fi sórí àwọn ìgbín wọ́n fi ká máa tọ́ ìbọn sí. Ẹ máa tàbá sí. A máa ti ń tàbọ̀ sí nígbà tí ìbọn bá ti mú ewé yẹn ẹ̀ ti tẹ́wọ́ nìyẹn. Ẹ̀yin náà ti di ọdẹ nù. Ọdẹ tí pé ọmọ ìbá ń rí ẹrin tó bá yìn sí o gbọ́dọ̀ pa. Ǹjọ́ tẹ́ ẹ wà àkọ́kọ́ yìnbọn tí a ń gbébọn fún yín ní abẹ́ lọ jíbọn gbé. Mọ bàbá tí wọ́n já mi sí lọ́dọ̀ ẹ̀ mo lọ mú ní Òjìgbọ̀n. Kọ̀ mọ́ o wọn àmọ́ ẹ jí gbé náà lọ jí gbé. So mo wá gbọ́ àparò Lákì Oró. Alákẹ́ ẹran ọjọ́ ìgbọ́n tí ń ké. Omi ata dúdú ọbẹ̀ dúndùn. Ọ̀gá mi lẹ̀ sí bí yẹn pé àyè máa lọ fìrìfìrì Lákì Oró tó ní ìhẹ́ ìgbà òkè rẹ̀ máa ń rí yẹn. So kì í máa yọ́ lọ ní o. Bí ọ̀gá wa ṣe máa ń rìn lọ́sẹ̀ rìn léyìí mo sá ṣe kí ni mo sá yìnbọn sí Lákì Oró yẹn mo sá mú balẹ̀. Bàbá gbọ́ pé ó ti ẹ̀ tanú gbọ̀ngbọ̀n tó wọ́n fi ìbọn tó kún bẹ́ẹ̀. Mo sá ṣe kí ni mo sá mú àparò ìdábòlè. Ta ló ránṣẹ́ mo yá. Màmú gbòòrò tí àparò ń ké ní oko lẹ́ẹ̀kọ́ lẹ́nu. Mo fi gbé bọ̀ yín. Ẹni tó wá padà bàbá gbé wọ́n ní ọdẹ ọkùnrin lónìí. Ọmọ pàparò lóòótọ́. Ọmọ yìí má pàpọ̀ gbogbo àwọn abúlé wọn gbé Ògúnlékè ọ̀pọ̀ àpárá bílà ní ti ju ọmọ kékeré lọ. Ọmọ ìtẹ́wọ́ láti bẹ̀rẹ̀ àti pọ̀kẹ́rẹ́ láti gbọ́ ìdíwọ́ wọn nìyẹn. Ìgbà tẹ́ ẹ ti mọ̀ báyìí náà ẹ sì ń tẹ̀lé àwọn bàbá lóko. À ń tún tẹ̀lé wọn títí. Kí ni ìrírí yín lẹ́yìn wọn? Oríṣiríṣi ẹni. Àwọn kí ni ìrírí yín ní títẹ̀lé wọn? Ẹ lọ lọ́jọ́ kan. Ìrírí tá a máa ń rí ni pé tá a bá lọ ọ̀gbẹ́ alẹ́ ayé kábàdì ni o. Tá a bá lọ ọ̀gbẹ́ alẹ́ àwọn gbébọn ẹ̀rẹ̀ la máa rò. So tá a bá débò mi báyìí tí a bá bá àwọn àbúrò pé àìdélé ẹ máa ń pàdé wọn. A máa ń pàdé wọn. So ọ̀gá mi rò pé tí máa pé kí ni wọn kò dákẹ́. So agbègbè kan lọ ó pa àǹbá tiwa lọ ní ẹ̀ǹbá tiẹ̀ lọ nínú. So tàbá sáré ẹ èmi kì í rí ẹ ọ̀gá kábàdì wọn bá ti yọ sáà báyìí á ti rí ojú ẹran ibi tí mo wà lẹ́yìn wọn. Ẹ̀yin náà ò ti rí. Ní sáré tí ní ọ̀dọ́ pé ẹran fọ̀ kì wọ́n fọ àdáyọ wọ́n sá lọ pa ẹran bẹ́ẹ̀ bí àrísí tí mo sáré lẹ́yìn wọn. Ọjọ́ wo ni ẹ lè gbàgbé lẹ́yìn wọn? Ọjọ́ tí lè gbàgbé ni pé apẹrẹjọ tí ní ẹrù ti pọ̀ jù ní àgbékọ́ tó gbà náà ẹran pọ̀ kò sí bí èdè omi tẹ́ ò sí ẹran mọ́. So a wá gbé kọ́ lọ àsáró òmòrò ọba àwọn náà gbé ìwádìí ìdájí ní kẹbi aago 6 àdájì àsálọ kó àwọn ẹran yòókù tí ilẹ̀ pẹ̀rù àbúrò fún àwọn ará abúlé láti lábúlé wa fún ará abúlé àrùyókùn wá sí ọ̀dọ̀ alápàtà láyé pọ́ùn ìlú ni wọ́n tẹ́rẹ́
èkó ló ní gálà ní kò pé pọ̀ mẹ́wàá nígbà náà so àti ṣe mo rí nígbà yẹn. nígbà tí ọwọ́ dé pé ẹ̀yin náà ń dẹ́gbẹ̀ ṣé iná alẹ́ lẹ́yìn náà máa dẹ. méjèèjì ni máa ń dẹ máa ń dẹ ní alẹ́ máa ń dẹ ìgbẹ́ ọ̀sìn. ṣé bàbá yín tẹ̀ ń bá dẹ ìgbéhùn àwọn ò mú yín lọ rìsáàfù rí. lọ rìsáàfù rí. nígbà tẹ̀yin náà wà ń dẹ́gbẹ̀. nígbà tá à ń dẹ̀gbẹ́ tí mo yà kó lọ́dọ̀ àwọn ọ̀gá mi àwọn bàbá tó tún wá jẹ́ ọ̀rẹ́ dáàdì mi máa mú wa lọ sí rìsáàfù. ìjọba ẹ lọ rìsáàfù nǹkan kí lójú yín rí lọ́wọ́. ìgbà tí a dẹ̀gbẹ́ à ń pè rìsáàfù yẹn ní iwájú òfìkì. iwájú òfìkì. a dẹ̀gbẹ́ so àwọn nìkan ń gbẹ́rẹ́ wálé ń gbẹ́rẹ́ wálé àbá ti pẹ́ odidi ọ̀sẹ̀ kan lánàá. pẹ̀lú àwọn bàbá yẹn ń bẹ lọ́jọ́ ayé wọn so à ń pẹrẹ oríṣiríṣi bó wá yá tí mo rí ní ìsísọ́jọ́ pé ọlọ́run ṣáàjọ wá ó wá dìgbà tí a sá pẹrẹ ó wá dìjọ́ tá a wálé òjò tí ọ̀rọ̀ tẹ́lẹ̀ àsójò ti rọ̀ níbì kan ó ti lọ níbì kan odò kan wá tóbi tó gba ọ̀nà tí a gbà tá a fi lọ sí ibùdó ògbẹ́ odò yẹn pọ̀ wọ́n fẹ́ à ń pe odò yẹn ní òfìkì. òfìkì náà ni. òfìkì so àwọn bàbá ní ọ̀nà tá a gbà ní òfìkì ti kún yìí o àwọn ajá láti kó lẹ́yìn àwọn ajá bàbá yẹn ń sọ bàbá lè rò nígbà àwọn ọjọ́ wọ́n wẹ̀ mí ṣùgbọ́n àwọn èèyàn yìí kọ́ wọ́n wo ẹsẹ̀ odò lọ ọ̀nà tá a bá gbà tí tá a fi sọdá odò nígbà tí mo mọ̀ fáwọn àbọ̀ ọdẹ wọ́n ní oògùn agbára so bàbá yẹn sàtọ ìdí odò lọ ọ̀nà tá a gbà wà àlégbàbẹ̀ ló wá gbòòrò mọ́ so wá tó ìdí odò wá rí igi kan igi yẹn gùn ó fẹ̀ tó báyìí ó dá sọdá odò yẹn pé bí kéèyàn máa tọ afárá lọ so bá ń tò gbogbo ọmọdé tó bá láyà ibi tí wọ́n gbà ní tó bá rí lumi kọ́ mọ̀ bí wọ́n ṣe gbẹ mi jáde sí odò àwọn ọmọdé sì ní àárẹ̀ ti dẹni tí ń pẹrẹ o èyí lọ́yà bí ẹ̀hún kálukú ń dè ní so àṣà nǹkan tọ́ pẹpẹ yẹn kọjá orí kíní yẹn àwọn àgbààgbà ní ó tọ́ kọjá wá kan àgbàlagbà kan fẹ́ lìdí àwọn àtàjọ́ ọ̀dọ́ bàbá yẹn pé ẹ múra o ẹ máa ń gbé ẹsẹ̀ kọ̀ọ̀kan ẹ máa ń gbé ẹsẹ̀ kọ̀ọ̀kan kẹ́ ẹ fi kọjá ó sì fẹ́ ẹ gbọ́dọ̀ gbọ́n rírì o òṣìṣẹ́ ayé òde òní táwọn ọmọdé ní ìmúkúmu tó yẹ pẹ́sẹ̀ ẹ̀lú náà tàṣí ọ̀bẹ tó ní ìgboro àwọ̀ àṣà kì í ṣe ẹ̀ta tó yẹ pé kò sí pa mú ìmúkúmu kan so ọlọ́run ṣàkóso ara tàbí sọdá odò yẹn wálé jọ yẹn èyí sì tí mo tún rí ní ẹ̀yìn àwọn bàbá mi àpẹẹrẹ tí mo tún rí sí kejì ni pé àpẹẹrẹ oúnjẹ wa tán ẹlẹ́ẹ̀kejì oúnjẹ tán lóko àwọn àǹjẹrẹ ìgbà tá à ń jẹrẹ gbogbo àwa ọmọ gbogbo nǹkan bí èlùbọ́ ti tán. ó ti tán ọbẹ̀ ti tán ẹran náà ní. kí ló dé tẹ̀ lọ́lé. tó a lọ́lé ọjọ́ ti pé ọjọ́ tá a wà ní ti pé ọba báyìí wá ní pé ilẹ̀ ní èèyàn ọmọ ilẹ̀ ní ẹ̀yà àgbẹ̀bí róbó yìí àwọn ọ̀dọ́gbọ́n kẹta àwọn bàbá àwọn máa ń dà bàbá ti lọ bàbá mi lọ bẹ àbí wọ́n ṣe lọ dúgbò ni wọ́n bá lọ pàpò wọ́n pàpò wọn rẹ sínú omi àwa mú omi èpo yẹn àwọn odò ní ìmọ̀ èpo yẹn o mọ́ ẹ wá o àṣà mú èpo yẹn làwọn àfi yàgbé wọ́rọ́ pé àwọn bàbá yìí máa gbọ́n o so àpẹẹrẹ tí mo tó rí sí kejì náà. nígbà tẹ́yìn náà wá ti bẹ̀rẹ̀ sí ní sọ iye ọdẹ kí wàá ní àwọn àrírí tí yín náà ní dẹ náà gbogbo tójú yẹn rí nínú gbogbo pátá. yóò tún àpẹẹrẹ tí mo rí ni pé ìgbà tí mi bẹ̀rẹ̀ sí pa ẹrin ìgbà ẹlẹ́ ni mo rí ìrísí rí. wọn náà mo fẹ́ gbọ́. ẹ̀kẹ́ lọ́sàn-án so kọ́kọ́ dẹ̀ gbẹ́kẹ̀ à ń pè ìgbẹ́ yẹn ní yíyé oko yéyé oko yéyé ní ìyá mi ní ìjọ òlé mọ́gàjì ọ̀dọ̀gbẹ́ yẹn lọ lálẹ́ kábàdì ayé kábàdì mo pe òkè ní so gbà mo dáàrin kan mo pe kù ó jẹ́ méjì mo máa débi kan mo sáyìnbọn sí èso wọ́n yìnbọn sí èso gbáà mo bá yàrá ń jẹ́ kí n lọ mú èso tó ti kú tó ti ta wà ìwà yìí ọba di wáyé ọba di ìgbà sáré èso nínú ibi tí mo yìnbọn sí ìsáǹsáré kìbọn
kò sáyé ìbọn tẹ̀ yọ tá a fi ṣe níṣẹ́ o so kí ni ń bo ìṣe wa lọ bó lọ sí gbá so bẹ́ẹ̀ ni bá ń gbọ́ ọmọ gbogbo ìgbà máa pa ẹran ọ máa pa àwọn ọmọ mi ọ máa pa àwọn ọmọ mi mo gbé náà wọ̀ tí mo gbọ́ náà wò sáré ẹ ti sọ̀rọ̀ so sáàtún sálẹ̀ sí kábàdì mi sáàlọ sáré wá dé àbà wá bá ẹ̀gbọ́n mọ́ mi ọjọ́ bàbá onítò báyìí mo mà rí ní ibi báyìí wọ́n ní ìgbẹ́tọ̀ lọ dẹ́ ní gbẹ́ǹdẹ̀ ó fún ẹlẹ́ méjì tó ti fún ẹ pa ló fún ẹ pa ṣé báyìí ni mo ní nǹkan tí mo gbọ́ lè sì tó pè ní ó ní ọ́ọ̀sì rẹ̀ tó bá dọ̀la ọ̀kẹ́kẹ́ wo ni ló yìnbọn sí mo ní àbá ti dọ̀ tílẹ̀ bá ti mọ́ ní mò ń débẹ̀ mo ní yóò sì máa pa yóò padà yóò yọ̀dẹ̀ ṣùgbọ́n mi ò lè rí bí mo ṣe yìnbọn sí lálẹ́ àná yìí nígbà wọn á dórí ilẹ̀ wọ́n bá ń pè wọ́ọ̀lẹ̀ ọmọ ẹ lọ́wọ́ àdẹ̀gbẹ́ lérí ilẹ̀ tí wọ́n máa ń bọ bàbá yẹn sáà ń gbà tá à ń lọ ọjọ́ kejì sílẹ̀ mọ́ pé ìwọ́ọ̀lẹ̀ o ọmọ ẹ lọ́wọ́ àdẹ̀gbẹ́ o fún lẹ́rẹ̀ tó pa lánàá o yọ̀ǹda rẹ̀ fún o kí ni bàbá yẹn á ń wí yìí ẹran tó ti sá lọ èmi sáà ń lọ kẹrẹ mo ní bóyá bọ̀ ọba ní bóyá èyí tí sì ń kú sọ̀rọ̀ ní bóyá ẹtí mi ní irú bẹ́ẹ̀ mi ò tiẹ̀ mọ́ bàtà àṣà dé bẹ́ẹ̀ mo ní ọ̀kẹ́kẹ́ ni mo yìnbọn sí àṣìrẹ́pọ̀n bàtà á ní síwájú àti rí èkóló tó ti wú kẹ́kẹ́ ló ti kú lẹ̀ àwọn làwọn sọ pé òye ọkàn fi wò ó pé bọ́lá bó ṣe lé tó ní òun kọ́ máa dákun o wọ́n máa fún mi lẹ́yìn parí òun fẹ́ẹ́ bí lọ rẹ̀ èmi bá sàṣọ bẹ́ẹ̀ so ṣàgbẹ́ rẹ̀ àlọ́ abúlé èyí sì tí mo tún ní níbi ilé yẹn. èrè yẹn ẹlẹ́ẹ̀kejì nù. ẹlẹ́ẹ̀kejì ìta àkọ́kọ́ nìyẹn ẹlẹ́ẹ̀kejì à ń pè bìkan ní ẹlẹ́ẹ̀lé ní ọ̀nà ẹlẹ́rọ yìí so ìgbẹ́ ọ̀sẹ̀ ni ìgbà yẹn mo ń dáko kékeré kan níbẹ̀ so mo sá ìgbébọn ọjọ́ yẹn àwọn ọ̀kẹ́rẹ́ bẹ̀ mo sì má kó àpò kékeré kan dání àwọn ọ̀kẹ́rẹ́ bẹ̀ sí sẹ̀ ṣáká kí ni ẹ̀wọ̀n kókò sí bọ́dẹ ó sì gbúrò àwọn ṣẹ́kẹ̀ tí wọ́n máa ṣẹ̀ níbi kan tí ò ní wọ́n ṣe mọ̀ pé nǹkan kan sá ni wọ́n ń ṣe rẹ̀ mú dání rọ́bà kejì tó ń gbá kejì ìbọn mo mú dání rọ́bà pẹ̀lú àpò ọdẹ mi pẹ̀lú àdá yìí sí dáàmú ọjọ́ tí mo ti délé ayé ìdá ẹ̀rẹ́ tí wọ́n pè léèrè ìdáàmú sọ lédè kẹ mo sá ń tọ mo sáwọn ẹyẹ ń sẹ̀ yẹn mo ń tọ lọ mo sá rí àárín kan ìgbẹ́ ti jó lẹ́gbẹ́ kejì mo sá rí àárín kan wọ́n ní èrè ni nítorí mi ò dáàmú o ti tó ọmọ ọdún mẹ́rìndínlógún sí nígbà yẹn ọ̀ká bí ọ̀nà kan bí ọ̀tún ká bí ọ̀nà kan bí wọ́n á gbérí sí kejì yẹn ọkàn mi wá sọ fún mi pé gbogbo eré òkúta mi pé mẹ́rẹ́mẹ́rẹ́ ńláńlá mi yìí lọ́kàn ara mi òkú rọ́bà tí n sì gbé bọ́ dání nígbà tí n sì rí pé èrè ni mo bá mú òkú rọ́bà ọlọ́run ló máa fi gbà tí mo délé padà láti mi sí iye mi pé èrè lọ́lọ́ ta rọ́bà sí sọ ọ̀sá bọ́ lójú mo sá ta rọ́bà sí lọ́rùn gbà tí rọ́bà bá yọ bá nẹ̀rọ òun jẹ́ kó wé mọ́ báyìí mo túlẹ̀ lórí ń bá ń wọ́bọ̀ mo sá lọ bàbá sá lọ mo á ṣe bí ọkùnrin àdá mi bí mo fi sí tí mo fi lọ tarọ́wà mo mú àdá mi ìvà ẹ bẹ̀rẹ̀ sí ní sá bí ọ̀nà mẹ́ta wọ́n á lọ dúró lérí òkúta kan ìwà mi gu gbàtọ́ yá tọkàn balẹ̀ mo sáré kó jíjà tó dá lẹ́rú gẹ́ bí kí mọ́tò kọjá lọ́nu gbó mo sáré ẹ̀rẹ́ ńlá lẹ̀ mo sá ṣe kí ni mo sá mú àdá mo lọ ṣáàpù èpo ńlá kan mo fi tẹ́ ẹrù rẹ̀ dé orí ẹ̀ mo lọ díẹ̀ mo tún ṣá ìrù ẹ̀ rẹ̀ mo fi bọ ẹnu ẹ̀ mo wá fi bọ inú èpo mo wé mo lọ fi lé ẹ̀ síbi kan kàákùn mi sì gbẹ́rẹ̀ mo sá rọ mo rọ sínú àpò tí wọ́n fi ká èlùbọ́ ọ̀gá báyìí mo ti wà ní ọmọkùnrin tí ìgbàgbọ́ báyìí so mo gbé kí mo gbé tì títí ó sì jìnà sí inú igbó tí mo ti lọ pa èrè yẹn náà mo gbé kí mo sáré gbọ̀n ìjọ ọmọkùnrin mo fọ́n mo gbé já títì mo gbé dé títì báyìí mo sá da mọ́tò kan ló ti máa ń ná ìlérò mo sábà gbé sínú ọkọ̀ mo gbé délé ìsẹ́ẹ̀dì kí n lọ bá dáàdì mi ń pálọ̀ àwọn ti tì ṣọ́ dédé wọ́n ń ṣọ́ òde mo ti dé jẹ́ kí n lọ bá dáàdì mi pé mo pẹ́rẹ́ báyìí mọ́rú ẹni sí o mo wá lọ yá kòkó orin obìnrin ilé ọ̀fẹ́jọ́ orí kòkó orin obìnrin ńlá mo wá rọ síbẹ̀ bá ọ̀gá ìyàwó àkọ́kọ́ mi sáwọ́ àlùlé wọn ní àpò ẹ̀ ti pàdé bàbá wa níjọ ọlọ́ọ̀gbọ́n ló ṣe kún ní lọ́nà ibi tí mo lọ ń kálùbọ̀
orí pé ìgbélé bọ́ wálé ìrìn tí mo pa ni mo bá kó náà ya mo gbé bìkan bí àyìn bẹ́ẹ̀ mo bá lọ ṣá ibi ọ̀pá tí mo fẹ́ fi tí ń fi ṣá yẹn tí mo bá ṣe tán ń gbé fún alápàtà yìí sọ́wọ́n ká jẹ ìgbà tí màá rí ìgbà tí iná gbóná mọ́ jagun náà kínní ọ̀rọ̀ jáde sọ́dẹ̀ ariwo ta ní gbogbo agboolé mo bá ń pè Gúnlékè òun ló gbé kíní kan wọnú ilé àwọn tí wọ́n ń gbé wọ́n sáré pé bá mi dáàdì mi bá ní ìyá orí ẹlẹ́dàá àwọn ọmọ èyí tí ń bọ̀ ọ̀rọ̀ tí ọ̀dẹ̀ báyìí ó gbọ́ ọ̀rọ̀ ló ń bàtàkùn ọmọ yá gbélé ìwọnú ilé mo ti mọ̀ pé kò sórí lọ́rùn ẹ̀. àwọn orí wọn ẹ mọ̀ pé ara tó nígbà tí iná gbóná wọ́n sá pé wọ́n ní jọ́kàn ẹ máa ṣe nígbà tó gbé dé yẹn ó pa àwọn kẹ́ táwọn lè lò ń bẹ ní inú rẹ̀ àti wọ́n sá ṣàlàyé pé gbogbo orí ẹ wà mí lórí ẹ̀ ó mà láyà o kí ló fi pa mo sá ṣàlàyé bí mo ní ọ̀dà nǹkan mọ̀ pé ọ̀dà ọmọ ní nǹkan mọ̀ pé ọmọ pé òun ni tí ọ̀ sáta rọ́bà lójú mọ̀ ní ìta rọ́bà lọ́rùn ni rọ́bà bá wọn ní tó ilé ti jẹ́ ọ lọ ṣùgbọ́n o ti bàjẹ́ àwọn olè ní kankan lórí rẹ̀ ṣùgbọ́n orí rẹ̀ lọ gbé wá so gbogbo àdúgbò tó gbọ́ tí wọ́n ń gbé gbogbo wọn la sáà ẹran yẹn fún lọ tó jẹ́ ìrírí tó jẹ́ kojú tí mo kojú pẹ̀lú lórí ibi ọdẹ. ojú yẹn rí o. ẹgbẹ́ náà wá wòran mi ẹgbẹ́ tùpà wá wojú mi wò ẹ̀yà wá wòran èmi dúdú bí ewúrẹ́ bọ́ra tí jẹ́ dẹ́dẹ́. orúkọ mi ni Kọ́lá Akíntayọ̀ dẹ̀ ìlú Ìbàdàn. ó ní kí n já yín sí nǹkan kan ni o. iléeṣẹ́ kan ń bẹ tá à ń pè ní Yebot Automobile ní ìdojúkọ Lé-Márùn ní Ìwó Road ló wà. béèyàn bá fẹ́ ra mọ́tò tó jẹ́ nọ́mbà 1 grade 1 Tòkunbọ̀ Yebot Automobile lẹ máa lọ ní ìdojúkọ Lé-Márùn. àwọn mọ́tò oríṣiríṣi náà níbẹ̀ bẹ́ẹ̀ fẹ́ Toyota bẹ́ẹ̀ fẹ́ Nissan lóríṣiríṣi BMW àwọn Lexus lóríṣiríṣi Audi Mercedes-Benz Madlas àti Mazda lóríṣiríṣi àti gbogbo àwọn ọkọ̀ tẹ́ ẹ bá fẹ́ ẹ máa lọ sí Yebot Automobile. mọ́tò tí wọ́n grade 1 Tòkunbọ̀ ní. àwọn nọ́mbà wọn tẹ́ ẹ máa pè ó ní mo fẹ́ pè fún yín yìí 080 5530 7952 àti 080 5526 7136 àti 080 3301 3721. àwọn nọ́mbàs wọ̀nyí ní ká ẹ pè Yebot Automobile débẹ̀ ra ọkọ̀ rẹ mú kọ́kọ́rọ́ sí gbé nǹkan ẹ ta yún òdo ní mọ́tò nìyẹn fàkátì. àwọn ọjọ́ wo ló jẹ́ ọjọ́ tí ògùn dùn yẹn nínú léra wọn. ògùn dùn mí lọ́jọ́ kan à ń pẹ̀rẹ̀ kẹ́ ní àkàtà èmi máa ń dẹ̀gbẹ́ àkàtà dáadáa ní òbòdà wọn máa ń gbé so wọn lọ bìkan ń pè bìkan ní àkàfò lẹ́gbẹ̀ẹ́ oko ìṣẹ̀lú bẹ́ẹ̀ ní àkàfò ní wà. tó bá ti di aago 5 sí 4 tí máa ń jí lọ tí ń lọ ṣe balùmọ̀ wọn so ìyàwó rẹ̀ wà nínú ìtì ẹ̀mọ̀ pé òun láti ẹ̀ fi ṣe sínú ọmọ ìsáàdé bẹ́ẹ̀ lọ pẹ́ àwọn àfọ rẹ̀ lẹ́yìn ìlú sì máa ń pa ìlú nípa àwọn kódókódó so bí àwọn ẹyẹ wọn ti jáde sáwọn wo àwọn kéèké ń jáde wọn gbọ́ ìyá ọ̀kan jáde bí ìyá ẹran òògùn mà pọ́n mi lé ẹran tí mo wá náà ní ó di gbìrà. ní lọ́sàn-án àbí lálẹ́. ní lásùbà ni mo ti débẹ̀ nítorí aago 9 ni wọ́n jáde sí mẹ́rin. ẹ̀rẹ̀ ìjókòó ni. mo jà máa ń sọ balùmọ̀ wọn ni so ògùn sàpọ̀n mi lé mo sàpà pa mo sàṣe ògbé mi pa mo náà mo gbé òbí kéèyàn gbé ìyẹ́ rẹ̀ rù wọn lọ́wọ́ máa ṣe wọn tó mo ní eléyìí ò ní jẹ́ mọ́ títà ìyá yìí ní fìrìn gbẹ̀gbẹ̀ yìí ló jẹ́ wọn ẹ̀rẹ̀ tí inú mi dùn tí mo pa tí mo yáyọ ọkàn pẹ̀lú ẹ̀ pé èmi lọ́wọ́ ògùn pọ́nlé so àyẹ̀ ni ògùn sáà olóòtú ilé ìlú pọ́nlé tí mo jẹ́ wọn tí mo pẹ̀rẹ̀ tí inú mi dùn sí ọmọ náà sì ń ṣiṣẹ́ ọdẹ ní ìsìnkú ló fi kó ọmọ náà jáde. ó dùn ọmọ yẹn nù. lẹ́yìn ẹ̀yàn ìwò tún ni. lẹ́yìn ilé tí mo
a tún fa àwọn ẹran oríṣiríṣi tó jẹ́ tó gbọ́ pọn yẹn lé àwọn táwọn tinú máa ń yẹn ṣe dùn. tí mo dùn àwọn táwọn máa ń jẹ ìgbẹ́ ọ̀sẹ̀ bíi kápá gàlà ẹ̀tù àwọn táwọn pé wọ́n máa gba àwọn lékè àwọn nìkan bẹ tó yẹ pé àjọ ń ṣe àjọdẹ à ń gbé Kọ́láwọlé Síkírù a máa lọ fọ̀ọ̀fọ̀ gbogbo àwọn ògbé àjọjẹ tó yẹ pé tóògùn máa ń pọn wálé bí pápá olóyà ẹni tí wọ́n bá sì ti pẹrẹ wọ́n máa yìn so tínú mi máa ń dùn pẹ̀lú gbogbo àwọn nǹkan tí àwọn táwọn jọ ń ṣe àjọṣe ẹni tó bá ti pẹrẹ láti mọ̀ pé ọ̀dẹ ni eléyìí èyí tàtà dànù tàṣí ni máa ń ta so wọ́n fẹ́ kó tó lé mi. Gbogbo nǹkan yẹn dùn kọ́ máa ní ìdàkejì. Ọjọ́ wo lẹ lè gbàgbé tó yẹ pé ó kú ọdẹ burú. Ní ọwọ́ ẹbẹ̀ wọ́n ní ọ̀dẹ̀ ìbárùṣẹ́ ọ̀dẹ̀ ìbárùyà tó bá pẹ̀rẹ̀ ká gun ọ̀gbẹ̀jẹ̀ dépò ọmọdé ìwélé ọjọ́ tí ìgbẹ́ fẹ́ dàbí ìkọ́ fẹ́ ro ògùn ṣàṣẹ́gun fún mi àwọn tàwí mo kọ́kọ́ bẹ̀rẹ̀ ọ̀rọ̀ mi lákọ́kọ́ náà ni àwọn bíi irúmọlẹ̀ àwọn ni mo bá pàdé tí ó ní ìgbà alẹ́ náà ni ṣùgbọ́n òkùnkùn ní ìṣẹ́gun gẹ́gẹ́ bí àwọn bàbá wa ṣe máa ń ṣe ìgbà tí mo pẹ̀rẹ̀ kejì mo pa ehoro kan mo pẹ̀ kùkẹ́ torí ti ní lọ́pọ̀ lọ́dọ̀ wa à ń pè bí ń gbóyè nígbà aládàbà lọ́dọ̀ wa so àti bá a ti máa ń dé àṣe ọ̀rọ̀ lẹ́yìn máa ń ṣe kí ni máa ń ṣọ́ wa so ọjọ́ yẹn tí mo dẹ tí mo pa ẹran yẹn bó mo ṣe gbé fìtílà níwájú ojú ọ̀nà tí mo gbà wọ igbó yẹn ni ilé yóò sí mẹ́ tí mo fi wọgbó yìí fìtílà ìṣàǹbó ìta lọ tẹ fìtílà sí ibi so a sì máa ń dáná ni a dáná sí gbogbo ojúbọ tá a bá fẹ́ pẹ̀lú yẹn a dáná ni a dá yọ jàrá ó sì yẹ kẹ́ ẹ wù. so mo ti ti gbàbẹ̀ ìrìn nǹkan kan sáà ń lọ wẹ́ kò sí ọmọdé kò gbọdọ̀ sójú ìdí nígbà tí mo dé mo fẹ́ ṣe fìtílà ní báyìí ìbúkẹ́ gbẹ̀gbẹ́ kan yìí mo gbẹ̀gbẹ́ kan báyìí ọba tún dúró ní wájú yín. so mo bá kẹ̀yìndà báyìí mo sá fín mo sá tọ́ bọ. ṣé yọ wà bá yẹn jà ní. ọfẹ́ bá mi jà náà ni o mo tọ́ bà pọ̀ dẹ̀ báyìí mo sá ṣe bí àwọn bàbá ṣe máa ń ṣe irọ́ tí wọ́n máa ń pa bí mo ṣe pòórá nìyí. wọ́n bá pòórá. ìwìn. sàlàyé sẹ́kẹ̀ kárí o ọ̀lórí o bàbá tó kọ́ ọdẹ tó kọ́ mi nígbà yẹn ti máa ń ṣe bẹ́ẹ̀ wọ́n bá pa àti náà àti òun o ìsáré mu gbogbo ọmọ kárí o wọ́n á dé abúlé gbọ́dọ̀ àrùn ìjọ kìí wọ́n á sọ fún bàbá tó bí mi bàbá tí tó wò mí nígbà mo ní onírókò lórí bẹ́ẹ̀ ni onírókò ni ìrókò igi ìrókò ni ó máa ń sọ àwọn ohun ilẹ̀ ẹbẹ̀ ó ní ẹ̀mí ní bẹ́ẹ̀ ni ó ní kí ló wá ṣe mo ní tó ọ̀gá mi ti fún mi lọ́gbọ́n tí ó fẹ́ bá mi jà ṣùgbọ́n ògùn kápẹ́ wọ́n lọ kárí ọmọdé àwọn tí wọ́n tún rí jẹ́ ìkòjú tí mo tọ́ kojú ní ìpàdé nìyẹn. ọjọ́ tó dàbí nǹkan yẹn èwo ló dà tó sì kejì ẹ̀ bẹ́ẹ̀ títí tó kọ ọdẹ lọ yìí tó dàbí nǹkan tó kọ ọdẹ gbóná báwọn. sábà wọ́pọ̀ ní àyàrin ní Ògún pọ́nmílẹ̀ gbogbo. àwọn ìyàwó yín fẹ́ràn ẹran gan. àwọn láìpẹ́ mélòó ni Ọlọ́run yọ̀ǹda fún yín. ọ̀kan náà ló kù lọ́dọ̀ mi nísìnyí. mélòó ni gbogbo wọn tẹ́lẹ̀. mo ṣe ìgbéyàwó díẹ̀ wọ́n tó bí mẹ́ta. bẹbẹ ẹ lọ orí mẹ́rin ni. ẹ̀kẹ́ lọ́wọ́ lọ́dọ̀ mi tí wọn ò tí ì dùn nísìnyí àwọn tí bí ẹ ti ìyá ọmọ mi gẹ́gẹ́ mo ti wọ́n ṣàgbèrè lọ wọ́n ṣe iṣẹ́ lọ wọ́n wáṣẹ́ lọ. wáṣẹ́ lọ èwo nù àwọn ìyàwó yín nígbà tẹ́ ń ṣọdẹ lójú méjèèjì lọ fẹ́ràn ẹran gan èwo lọ fẹ́ràn ẹran ó fẹ́ràn ẹran gan. ọba kan yóò sokùn mọ́ mi lọ́wọ́ yìí ọ̀pọ̀ ọmọ àta ọjà pé nínú ẹ̀wọ̀n láyé ìgbàlẹ̀. èèyàn sì sanra ni ẹ̀kẹ́ wọn ti yọ fún ẹran. ẹ mọ̀ kó bí ọláìkì ẹran. wọ́n láìkì ẹran gan-an ọlágbára o ẹ pẹ̀lẹ́ bẹ́ẹ̀ bá tún wá tó ayé mi wà ṣé ẹ tún yẹn bàbá yìí. n tó yin lọ́wọ́ báyìí o
mo ń gbàdúrà pé ẹ tó ń yìn lọ́wọ́lọ́wọ́ báyìí. tẹ́yìn bá tún máa padà wá òkè pẹ̀ ìdílé ọdẹ mo fẹ́. ẹ tó ń yìn bá lọ́wọ́lọ́wọ́ báyìí. àti ìbò ẹ bá dójú bọ̀ wọ́n ní ọ̀pá kú bẹ́ẹ̀. ọlágbára o bẹ́ẹ̀ bá tún wá wáyé ìjọ mẹ́ǹkọ́ ìbọn ọdẹ náà lẹ́ẹ̀tọ́ jẹ́. ọdẹ mo fẹ́ torí ipò bàbá mi wọ̀ báyìí. kí ni ipò bàbá yín? ọ̀tún ọdẹ. ọ̀tún ọdẹ. ọ̀tún ọdẹ. kí ni wọ́n rí mọ̀ yẹn là kí wọ́n tó fi yẹn jẹ ọ̀tún ọdẹ. bí olóòtú ẹ̀rí sọ ìgbà tí wọ́n gbá bá kú bàbá tó kù ẹni tí tó wà ń po bàbá yẹn bẹ́ẹ̀ni òṣùṣùn mo wá ní ọmọ bàbá náà ń bẹ pé ọ̀yẹ̀ kí àwọn ọmọ wọn kọ́kọ́ yẹrí ṣùgbọ́n wọ́n ní ipò abẹ́ẹ̀ pẹ̀lú wọn. sẹ́yìn nìkan kan ọba yín jà sí ni. kò dájú kí ni dépò tí wọ́n ní kékeré ọba mi jà sí wọ́n fà mí kalẹ̀ náà dílé wa mo ló ń lo ipò bàbá rẹ̀ yìí ọlágbára o ọ̀tún ọdẹ ìlú òkè o ẹni dààmú ẹ pẹ̀lẹ́ bàbá àwọn èèyàn ń wò yín ní inú ilé wọn látàárọ̀ mo fẹ́ kẹ́ ẹ kọ́ wọn ní àjò tí ó jẹ́ bí ìtọ́jú àwọn bí àìsàn àwọn àìsàn tó lò tó wà ń ta nísìn tẹ́ ẹ mọ̀ pọ̀ dáyé lójú mọ́ ṣe ni mọ́. ẹ ṣe wọn lóòtú ẹ ṣe bàbá. àwọn bàbá rẹ ní yàá fún àwọn ọmọ Nàìjíríà tí ọ̀sà bá ń ṣe yìí. ọ̀sà bẹ́ẹ̀ ni. à ń pe ewé kan ní òwú akẹsẹ. òwú akẹsẹ bẹ́ẹ̀ ni. wọ́n gbó. wọ́n gbó ṣé ewé yẹn ni àbí ewé òwú akẹsẹ ọmọnú ẹ wọ́n wá ṣẹ̀nu wọ́n á fomi gbó. wọ́n fomi gbó tómi ò ní pọ̀jù. tó bá ti yọ oró tí ó yọ yọ dàbí ẹ̀jẹ̀. yóò pupa. wọ́n wá lọ wá oyin original. oyin original. wọ́n fi mísẹ̀. wọ́n bá fi mísẹ̀ báyìí síbí kan láàárọ̀ síbí kan lọ́sàn án lálẹ́ lágbára àwọn tó fún wa àlàáfíà òde. tí ó sábà ń bẹ nínú ìwé kánná yóò jáde. ọlágbára o. táwọn bàbá ti fi yé wa. bàbá ṣe é máa lo fóònù. ẹ lo fóònù. ẹ mọ nọ́mbà yín. mo ti kọ síbi. ó yá ẹ sọ. 09 69 89 69 090 money. 090 16 090 69. ẹ mú wá bàbá. ìhà sórí tẹ́lẹ̀. tẹ́bẹ̀ lọ sùkúù dáadáa. ìlọ sùkúù ní àìgbọ́n tí wọ́n sọ pé wọ́n já wa láyé ìgbà tí wọ́n já àwọn ọmọ lọ́ọ́ bá ń bomi fún bàbá lóko. nọ́mbà bàbá ọdẹ ọ̀tún elédè sorry nọ́mbà bàbá ọ̀tún elédè ìlú òkè o nọ́mbà wọn rèé o 091 69 17 62 72 lẹ́ẹ̀kan sí 091 69 17 62 72 ẹ̀dá akọ̀yìn lẹ́ẹ̀kan sí. kí ni ìdí tẹ́ fi ń jẹ́ roko? bàbá mi ni roko. ṣé igi ló bí yín ni? ọdẹ wálé ní ikọ̀ ọdẹ láti ọdẹ bàbá ìyá tó bí wọn bá tí wọ́n pọ́njú ọmọ wọn fi ń pè wọ́n ní ìrókò. ìrókò ni ìrókò ló fún wọn lọ́mọ. kódà
ìrókò ni bàbá yín ẹ̀yin náà ìrókò èmi náà ìrókò mo bá yín dúpẹ́ mo bá yín dúpẹ́ ẹ ṣeun.